ètò ìdìbò gómìnà lọ́dún 2027 talẹ́ni náà tí yóò gba ipò lọ́wọ́ gómìnà Abdulrahman Abdulrazak. 500 ọjọ́ lé díẹ̀ òun náà ló kù tí ètò ìdìbò gómìnà mìíràn yóò wáyé ní ìpínlẹ̀ Kwara. Bẹ́ẹ̀ ni òǹkà ọ̀hún ló dàbí ẹni wípé ọjọ́ náà ṣì jìnnà, ṣùgbọ́n ṣá o ká má tan ara wa, ojú ló pẹ́ sí, 20 ọdún rèé ó sì ń bọ̀ wá kọ̀la. Léyìí tó tiẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ ìsọ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nísẹ̀yìn nígboro ayé òun náà ni wípé ta ni ẹni ọ̀hún tí yóò gorí ipò táwọn ọmọ ìpínlẹ̀ Kwara yóò tún máa pè ní ọlọ́lá jùlọ gẹ́gẹ́ bí gómìnà lẹ́yìn tí àsìkò ìjọba gómìnà tó wà lórí àga lọ́wọ́lọ́wọ́ Abdulrahman Abdulrazak bá ṣe bẹ́ẹ̀ tó parí ní ìpínlẹ̀ Kwara. Àní nígbà tí Abdulrahman bá sọ ipò náà kọ́, ta lẹni tí yóò re tí yóò sì gbé ẹ̀wù adarí ìpínlẹ̀ Kwara wọ̀ lọ́dún 2027. Tó bá rí bẹ́ẹ̀, èyí ni ojú sùnùkùn tí a fi wo ọ̀rọ̀ òṣèlú Kwara ṣáájú ètò ìdìbò ọdún 2027 tí kò fẹ́ẹ̀ tó ọdún méjì mọ́ tí ìdíje míì yóò tún wáyé láti du ipò gómìnà. Òtítọ́ ibẹ̀ sì ni wípé àwọn ènìyàn ti fi ìfẹ́ hàn láti jẹ́ ọ̀kan nínú àwọn olùdíje sí ipò ọ̀hún, tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé ọ̀rọ̀ tí oníkálùkù wọn ń sọ ní kọ̀ǹkọ̀ tẹ́lẹ̀ ti di ohun tí wọ́n ń gbé hàn sí gbangba báyìí. Ohun tó jẹ gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara lógún òun ni wípé ta ni yóò dé ipò ńlá náà gan-an. Bó ṣe jẹ́ pé kò tíì sí àrídájú ẹnìkan tí a lè tọ́ka pé dájúdájú ó ní ẹgbẹ́ APC tó ń ṣèjọba lọ́wọ́ máa ṣe àtìlẹ́yìn fún. Síbẹ̀ ọ̀rọ̀ ìkòṣẹ́ máa lọ láàrin gómìnà àti àwọn ipò yíyẹ èmi náà ẹ̀jẹ̀ ń débẹ̀ tó ṣeé ṣe kí gómìnà ó fa ọwọ́ wọn sókè gẹ́gẹ́ bí ẹni tó máa gbé ipò náà fún. Lápá òdì kejì ní ti ẹgbẹ́ òṣèlú alátakò PDP lábẹ́ ìdarí ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà tẹ́lẹ̀ rí Bukola Saraki, táwọn náà tí wọn ò pẹ̀kẹ́ diwọ́ débi tí wọ́n ó wàrà ro lórí wípé báwo ni agbára tó sọnù lọ́jọ́ òní àná lọ́wọ́ ẹgbẹ́ alátakò náà yóò ṣe di jíjágbà padà lọ́wọ́ ẹgbẹ́ APC. Nínú ọ̀rọ̀ tó ń lọ ni pé Umar Sidiq kalẹ̀ fún ipò náà lọ́dún 2027. Sẹ́nẹ́tọ̀ Sadiq Umar ó ní ọlọ́rọ̀ pẹ̀lẹ́ ṣùgbọ́n tó jẹ́ aṣojú tó mú yányán. Òun ló ń ṣojú ẹkùn àríwá Kwara nílé ìgbìmọ̀ aṣòfin tó sì ti lò sáà 2. Àwọn àṣeyọrí ńláńlá ló ti gbé ṣe débi wípé gbogbo àwọn akitiyan àti iṣẹ́ ribiribi èyí tó ṣe fáwọn ènìyàn ẹkùn rẹ̀ ti mú kó di ààyò fáwọn èèyàn lẹ́kùn àríwá, tó fi jẹ́ wípé bí wọ́n bá fún àwọn ará ìlú náà ní ìyọ̀ǹda láti yan ẹni tó wù wọ́n gẹ́gẹ́ bí gómìnà látọwọ́ ara wọn, kò síyèméjì o, Sadiq Umar ni wọ́n ó yàn tí wọ́n ó tọ́ka sí. Ṣùgbọ́n kọ́kọ́rọ́ kan wá bẹ́ńbẹ̀ tó bẹ̀yìn àjájẹ́. Òun náà ni wípé lágbo òṣèlú Kwara láìsí ìyọnú àti àtìlẹ́yìn adarí tó ń bẹ lórí àlééfà lọ́wọ́lọ́wọ́, ìlú fẹ́mi lóyè àti ìlú mọ̀mí ká nìkan kò lè dágbéni dórí ipò àṣẹ. Sadiq Umar sèré kì í ṣe àyè gómìnà. Nínú àwọn kànrìnkànjẹ̀ tó wà ní ipò náà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC, Sadiq Umar kì í ṣe ọ̀kan nínú wọn. Ìdí èyí nìkan náà sì tó wípé ó má rọ́nà lọ lásìkò tí ètò ìdìbò bá dé. Tó bá wá rí bẹ́ẹ̀, Saliu Danladi ńkọ́? Saliu Danladi, abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Kwara tó sì wá láti ẹkùn àríwá Kwara, ààyò gómìnà ni òun jẹ́. Kódà àwọn èèyàn rí gẹ́gẹ́ bí ẹni tí yóò wù gómìnà Abdulrahman jùlọ láti gbé ipò gómìnà fún. Danladi jẹ́ olótìítọ́ sí gómìnà, kì í sì fi ọ̀rọ̀ gómìnà ṣeré. Bẹ́ẹ̀ òun náà sì rèé, ó rẹ́sẹ̀ walẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú. Kódà a gbọ́ wípé Danladi ti fi ara gbọ́ta nítorí gómìnà rí, pàápàá jùlọ lásìkò tí ìjà wáyé lórí àtúntò òfin òmìnira ọ̀rọ̀ ìròyìn. Tòun ti bí ìjẹ́ olódodo sí gómìnà
àti ìwòye pé àtìlẹ́yìn gómìnà ó ń bẹ lórí rẹ̀ ṣe dáni lójú. Ó ṣeéṣe kí àwọn nǹkan wọ̀nyí tún padà jẹ́ èyí tí wọn yóò fi kọjú ìjà sí. Ó ṣeéṣe kó jẹ́ wípé wọ́n lo àwọn nǹkan wọ̀nyí fi kọjú ìjà sí Danladi ní Kwara, ìyẹn látọ̀dọ̀ ará ìlú tí wọn kò tí ó jẹ́ wípé lásìkò yìí wọ́n ti kórìíra bàbá ìsàlẹ̀ bíi kàsí nǹkan, tó sì jẹ́ pé ẹgbẹ́ APC yìí náà ó takò lọ́pọ̀lọpọ̀ lọ́dún 2019 tẹ́gbẹ́ náà fẹ́ gba agbára, èyí tó jẹ́ ara ìdí tí wọ́n fi rí agbára gbà lọ́wọ́ Sàràkí nígbà náà. Fún ìdí èyí, àti rí àtìlẹ́yìn gómìnà ó ti dájú lórí Danladi, àti rí àtìlẹ́yìn àti ìgbẹ́kẹ̀lé ará ìlú ohun ló kù tó ń kọni lóminú. Ọ̀rọ̀ dorí Yàyà Sẹ́ríkì. Ọ̀dọ́ ni Yàyà Sẹ́ríkì, olówó ni, ọlọ́rọ̀ sì ni pẹ̀lú, ó náà sì jẹ́ olótìítọ́ nínú òṣèlú. Àríwòye wà pé Yàyà Sẹ́ríkì dúró gẹ́gẹ́ bí ẹni a lè lò lọ́nà ìkejì bí ọ̀nà àkọ́kọ́ ò bá fẹ́ ṣeé ṣe mọ́, èyí tí olóyìnbó ń pè ní plan B. Ìgbàgbọ́ wà pé òun ni gómìnà Abdulrasaq yóò lò tí èròǹgbà gbígbé ipò gómìnà lọ sí apá àríwá kò bá fẹ́ ṣeé ṣe mọ́. Sẹ́ríkì, ọ̀jìnmí nínú òwò ìwakùsà tó ti náwó ságbo òṣèlú látọdún 2015. A tún gbọ́ pé Ṣèyí Tinubu gan ó ṣe àtìlẹ́yìn fún un. Èyí gan ló mú kí àwọn ará ìlú máa gbàgbọ́ pé ó mà ṣeé ṣe kí Yàyà Sẹ́ríkì kó dé orí ipò gómìnà. Wọ́n ní ó ṣeé ṣe kó rí ibẹ̀ dé lọ́dún 2027. Ẹnu ẹ̀ láwa tá a ti tún ronú kan Lateef Fagbemi-San. Ọ̀gbẹ́ni Lateef Fagbemi-San ni agbẹjọ́rò àgbà síjọba àpapọ̀ títún ṣe mínísítà fẹ́tò ìdájọ́. Ó sì sì ṣe kó jẹ́ ẹ̀fọn táwọn èèyàn fojú sí lára pé ó lè já bàálù. Lẹ́kùn gúúsù Kwara lásìkò yìí, Lateef Fagbemi ni àwọn ènìyàn pariwo pé àwọn ń fẹ́ nípò gómìnà, bó tilẹ̀ jẹ́ wípé ẹni ayé ń kọrin ṣègbè lẹ́yìn rẹ̀ ọ̀hún kò tí ì kéde wípé òun fẹ́ díje sí ipò gómìnà. Ṣùgbọ́n àwọn ènìyàn tí wọ́n ń forin àwa ló kàn bọnu nísẹ̀yìn sọ wípé àsìkò yìí òun ló jẹ́ àsìkò pàtàkì fún ẹkùn gúúsù ti ẹ̀yà Yorùbá nípínlẹ̀ Kwara láti pèsè gómìnà ní ìpínlẹ̀ náà. Ẹ̀wẹ̀, àti jáwé olúborí Lateef Fagbemi yóò mú àwọn ìbéèrè ńlá lọ́wọ́ o lórí ọ̀nà ìgbàpín ipò àti ọ̀nà ìṣẹ́gbẹ́ òṣèlú ní ìpínlẹ̀ Kwara. Sẹ́nẹ́tọ̀ Saliu Mustapha, òun lọ̀rọ̀ tún kàn. Sẹ́nẹ́tọ̀ Saliu Mustapha òun lẹ́ni à ń sọ lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí. Ó tún jẹ́ gbajúgbajà, pàápàá jùlọ ó jẹ́ ọ̀kan lára àwọn tó gbajúmọ̀ lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí nínú àwọn olóṣèlú nípínlẹ̀ Kwara lónìí. Mustapha ní Turaki ìlú Ìlọrin àti alága ìgbìmọ̀ tó ń rí sí ètò ọ̀gbìn àti ìdàgbàsókè ẹsẹ̀ kùkú nílé aṣòfin àgbà. Àwọn akitiyan tí Saliu Mustapha ń ṣe lórí ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ àti bó ṣe jẹ́ ẹlẹ́yinjú àánú aṣoremáwòbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ó mú kí ó wà lọ́wọ́ iwájú nínú àwọn tí ipò gómìnà tọ́ sí nínú ẹgbẹ́ APC, torí ọ̀pọ̀ ènìyàn lẹ́sẹ̀ kùkú ni wọ́n nífẹ̀ẹ́ rẹ̀. Wọ́n pé a máa nawọ́ sí ẹsẹ̀ kùkú lọ́pọ̀ ìgbà. Ohun kan tó dúró bí ìdojúkọ ní ti gbọ́nmi sí omi òtó àìṣọ̀rẹ́ ara ẹni tó ń ṣẹlẹ̀ láàrin òun àti gómìnà Abdulrahman Abdulrazak. Ìjà wọ̀nyí èyí tó ń ṣẹlẹ̀ láàrin wọn táwọn ènìyàn sọ wípé ó ṣẹlẹ̀ ó ń wáyé látàrí ìjà agbára ni ó mà ṣeéṣe o kó má jẹ́ kí Mustapha kóun náà rọ́nà lọ débi tí yóò gorí ipò gómìnà tí wọ́n bá fi lè fi ọ̀rọ̀ náà tí wọ́n lò ó tí wọ́n fi takò ó lọ́dún 2027. Ọ̀rọ̀ rèé
apá kejì ọ̀rọ̀ ń bọ̀ láìpẹ́. Adékúnlé Jimoh òun ló kọ ọ̀rọ̀ sọ̀nùkùn yìí jáde. Motúnráyọ̀ Ahmad ló sì kà á. Apá kejì ń bọ̀ láìpẹ́. Ẹ máa bá wa kálọ.